ẹ jẹ́ ń kọ́ lọ́jọ́ bí o Dada Muftau Abiodun ọlọ́jọ́ bí Mariu bàbá Mariam Aisha. àní aṣọ ọdún mẹ́dùn rẹ o Dada Muftau Abiodun aláṣà tolùdarí Dam Business Ventures ẹ̀rí bí. ẹ má fojopojo mi láyé ń bí ọ̀tọ̀ lójó ọ̀tọ̀ lójó ọ̀tọ̀ lójó tó ń rọ̀ láti sánmọ̀ ọ̀tọ̀ lójó tí ń ṣe èèyàn láyé ń bí. Dada Muftau Abiodun ọlọ́jọ́ bí òní ńkọ́kọ́ òní ṣe ńkọ́kọ́ òní ṣẹ̀mí rẹ̀ gbogbo November 13 lọ́dọọdún lọ́jọ́ bí rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́. aláṣà tolùdarí Dam Business Ventures ní ẹ̀rí nǹkan ni ọmọ ọlọ́dún sọpá gẹ́ngẹ́ kó mú jójó kó dansia kó dẹ́ngẹ́ pó fún wọn. bàbá Mariam àti Aisha rèé ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́. àwọ̀ Ọ̀túnba ní Ìbàdàn nílé Olúyọ̀lé ò ní báwọn ṣòwò ṣọ́ọ̀tì. ẹ wo ogbó láéláé lógún ẹ̀dán àgbo ewu ní tọrẹ àdàgbàyọmọ ní tó ṣe. Mr. Fẹ́mi Kádírì èèyàn rẹ̀ àtàtà láṣẹṣe ló ní kí n máa wúre ọdún fún wa o. Kọ́lá àti Abdulwaheed láṣẹṣe ọmọ wọn ní ìlú Àpòmù náà ti fi àdúrà ọjọ́ ìbí ránṣẹ́. ìyàwó rẹ̀ àtàtà ọmọ wọn nílé Olúyọ̀lé ọmọ àjòròsùn náà ń kí adé orí rẹ̀ Dada Muftau Abiodun aláṣà tolùdarí Dam Business Ventures kú ayẹyẹ ọjọ́ ìbí àtàtà. àní mo ní wọ́n kì ọ́ délédélé o Dada Muftau Abiodun o nítorí ọlá ńlá àwọn òbí rẹ̀ àtàtà ni mo ṣe fẹ́ máa rìn ọ́ níjà kí Oriki ilé bàbá rẹ pẹ̀lú ohun tó dùn àrà ọ̀tọ̀ lèyí jẹ́. ọmọ agboolé Olúkọ̀tún àgbà oyè ní Ikoyi sani wọ. ojú rẹ̀ ò ní rí bi láéláé ojú àṣà èé rí bi tàòdì rọrùn. Ikoyi yá o ẹ̀ṣọ́ Ikoyi ọmọ ẹkùn ààyè ẹ̀ṣọ́ Ikoyi ọmọ arógun bẹ̀rẹ̀ bí aṣọ. Ikoyi ẹṣin rogun jó tí o gbọ́dọ̀ rí kúsá kí ni kú òfin ran bàbá tó bí yín lọ́mọ ṣe. ẹ̀ṣọ́ Ikoyi ọmọ adìyílẹ̀ ẹ̀dógún ogun ló dé lẹ́ṣọ́ ń pera wọn lórúkọ. Ikoyi ò gbọ́fà lẹ́yìn rí o iwájú ni bàbá yín ti ń gbọ́ta. Ikoyi tó bá gbọ́fà lẹ́yìn o ló ṣe. Ìyọ́nbími lólú lọ́tà ẹ̀gì ọmọ lérí ikú kó ogun gbọ̀ngbọ̀n mo kanlẹ̀ òkun ogun wọ ọmọ àbàtì ẹ̀yọ̀. Ìyọ́nbími lólú lọ́tà ẹ̀gì ọmọ akúdógún máa sódógún máa ta kankan gbáriwọ ọ̀run rọ̀. Ìyọ́nbími lólú lọ́tà ẹ̀gì ọmọ gbọ̀nyìn ọmọgbọ̀nyìn tó di mẹ́sàn ní kò yí lẹ́yìn ẹsẹ̀ lọ́jọ́ sí ẹṣin ní kò yí fẹ́ di okú àmọ́ mi ìṣẹ̀kẹ́ ni ọmọ aṣojú àpòpè rí dàgbà ọfà sọ́ọ̀ fún ọmọ pọ̀ fún yọ̀ọ̀yọ̀ dàgbà ọfà sílẹ̀. Ìkòyí orogun jà ó jà gbòòrò Ìyọ́nbími lólú ọmọ kákótakótọ̀ ọ̀run àrọ̀ nìkú torí ti ìdí ọmọ ẹrù fìṣànfìṣàn. ogun àjàwẹ̀yìn ní múlẹ̀ oníkò ìwùn mi gbé ogun ojoojúmọ́ ní múlẹ̀ ìgbọ́n sùn mí lọ. ogun burú lẹ̀ṣọ́ òdélé pé ogun burú lẹ̀ṣọ́ òpèrà wọn lórúkọ. àádọ́jọ ni kò yí nílé igbọ́n alákótábì ìran ló kó wọn rejú ogun pa wọ́n tètè wọ́n lọ kú àádọ́ta. ẹ̀rìn dín sunlé ẹ̀rìn tó sùn ta èjì tó kù lẹ̀ rí mọ́ nínú ilé bàbá tó bí yín lọ́mọ. Dada Muftau Abiodun o gbogbo November 13 lọ́dọọdún lọ́jọ́ bí rẹ̀ mo fi ọlá ńlá àwọn ọmọ àti ìyàwó rẹ̀ kí ọ fún tàjọ́ tí wọ́n bí ọ. àṣọdúnmọ́dún àṣoṣùmọ́ṣù àṣèyíṣàmọ́dún àṣèyíṣe púpọ̀ àṣèyíṣò míì àṣèyíṣe rẹpẹtẹ nínú ọlá ńlá pẹ̀lú ìdẹ̀ra. Dada Muftau Abiodun aláṣà tolùdarí Dam Business Ventures tí ò pé méjì o. ẹ wo a kì í ṣe é mọ̀ bí wọ́n bá bí yín léèrè wípé ta ló kọrin ìwé sí yín létí. ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lèmi gbogbo ti wá. ọmọ Ìwòpín Àjídàgan lèmi Ìdòwú ọmọ Ògúnbàjò.